Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run ẹ̀rí wájú ọ́fíìsì wa wájú ilé wa la wà ẹ wo ewé yìí à ń ṣe tips fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa fún ọdún ni next video wa ẹ máa rí ewé ni Yorùbá ń pè ní olúgbòǹsẹ̀sẹ̀ ẹ̀kan ló máa ń yọ fúláwà lọ́dún gbogbo ara ìbó ṣe wà yẹn wò dáadáa ó lẹ́gùn lára olúgbòǹsẹ̀sẹ̀ kí ni mo fi kọ́ wa ni pé tí wọ́n bá gbé nǹkan sínú wúńbù obìnrin ẹ ti súnmọ́ títí o tí wọ́n bá gbé nǹkan sínú wúńbù obìnrin tí wọ́n jẹ́ kóbìnrin lóyún àbí wọ́n ń jẹ́ kóbìnrin ní àwọn little problem bíi pé discharge ẹ̀ ń rùn then ó ní blockage tube ó ní fibroid gbogbo àwọn àìsàn ṣàn pé lẹ́jì tí Ọlọ́run ọba lónìí àmọ́ àwọn ẹni èṣù wọ́n máa ń gbé léèyàn lọ́wọ́ láti lè má jẹ́ kíyàn lè tètè lóyún ẹlòmíì sì ní á confirm pé òun ti lóyún báyìí kò dẹ̀ ní mọ̀ oyún á sì parẹ́ mọ́ lára ẹlòmíì á rí pé òun lóyún báyìí á sùn á dẹ̀ lálàkàlà á dẹ̀ rí pé oyún kúrò lára òun olúgbòǹsẹ̀sẹ̀ ni máa fi kọ́ wa next ẹ wo igi Yorùbá pè ní olúgbòǹsẹ̀sẹ̀ ó máa fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ó ti yé yín nísìnyí gbogbo èyíkéyìí nínú ìdààmú tó bá wù evil and spiritual ni wọ́n fẹ́ kó lóyún tí n bá kọ́ ẹ ní kíní ìwà dúpẹ́ fọ́lọ́run ẹ WhatsApp wa lórí +2761295689 ẹlẹ́kejì gbogbo ẹni tó bá nípe ní níjà lórí fibroid ẹ get product wa 50,000 là ń ṣe promo ẹ India láti ṣe apákẹ́ South Africa àtàwọn àìsàn kéékèèké ta kà síwájú yẹn tí òkè yẹn kóbìnrin lè lóyún kó ètè lóyún kó ètè conceive ẹ get bulldozer med fibroid ó ń ṣiṣẹ́ fún fibroid ó dẹ̀ ń ṣiṣẹ́ fún blockage tube ó dẹ̀ ń ṣiṣẹ́ fún gbogbo àwọn discharge bad odor gbogbo ẹ̀ ló ń ṣiṣẹ́ fún bákan náà ni a sọ̀rọ̀ nípa miracle leaf tá a bá pè ní miracle leaf ẹ má ṣì wá gbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ lẹ́sìn wa gbogbo nǹkan táwọn mọ̀ọ́mọ̀ bá sọ tọ́lọ́run bá sọ is a miracle àná mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ nípa senna leaf ó sọ̀rọ̀ nípa mahi zemzem tọ́lọ́run bá tún sọ̀rọ̀ nípa mahi zemzem fún wa ó sọ̀rọ̀ nípa ewé sídìrú fún wa gbogbo nǹkan táwa ń lò nǹkan tó jẹ́ pé ó bá súnà mu ni la fi fún ní miracle leaf we are talking about senna leaf ó lágbára tó bá gbé nǹkan sínú wúńbù obìnrin àbí wọ́n fúnyàn láfúnjẹ oògùn àbí wọ́n fúnyàn ní poison jẹ àbọ́fà tó ti pẹ́ wà lára èèyàn nǹkan tó nídìí ní miracle leaf ewé oríṣiríṣi ńláńlá ọ̀tọ̀ọ̀tọ̀ 100 la fi preserve pẹ̀lú mọ́ ìzẹ́mzẹ́m tó dẹ̀ gba láàbù kọjá so àwọn ò ní fìtọ̀ fọ̀gbẹ́ àdúrà ló ń gba agbára kọ ẹ WhatsApp lórí +2761295689 gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run ọba fọ́mọ ẹ kọ́ńtàtì wa ẹ máa expect fídíò wa lórí bá ṣe ń lo igi olúgbòǹsẹ̀sẹ̀ má sálàmù wa ilà lè kọ́ yìí.